àmọ̀ràn mi fún olóyè Sunday Igboho ni pé kó ṣọ́ra o, ilẹ̀ ń yọ̀. Mufti Ìwó ló sọ̀rọ̀ àmọ̀ràn fún Ìgbòho bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ní irọ́ tó jìnnà sóòótọ́ ni pé wọ́n ti fi hẹlikọ́pítà kó àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn ajínigbé jí gbé l'Ógbómọ̀ṣọ́ lọ sí Kaduna. Irọ́ lásán ni, ọlọ́pàá ò gbá mi mú, kódà mo wà láàfin mi. Ọba ìlú Ẹ̀sìnẹ̀lẹ̀ ló sọ̀rọ̀ lórí ìròyìn kan tó ní àwọn ọlọ́pàá ti mú fún ẹ̀sùn lílọ́wọ́ nínú ìwà ìjínigbé akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó wáyé ní agbègbè náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde ìséde ní ìjọba ìbílẹ̀ 10 fún wákàtí 16 fódìdí ọjọ́ 2 láti ṣiṣẹ́ dojúkọ ìpèníjà ètò ààbò lágbègbè náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ké sí ẹgbẹ́ àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣẹ́wélé ìyanṣẹ́lódì tí wọ́n ṣe látàrí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ ní Oríire. Wọ́n ṣèlérí àtìlẹ́yìn fún ètò ẹ̀kọ́. Ọ̀pọ̀ nínú àwọn ìròyìn tí àwọn iléeṣẹ́ agbéròyìn jáde ní Nàìjíríà máa ń gbé jáde nípa àìlera ètò ààbò ló máa ń jẹ́ irọ́. Ọ̀nànúgà ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Dúró de àsìkò ìdìbò, má gba ẹnu àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀. Ológun gbéná wojú Peter Obi pẹ̀lú bí ó ṣe ní kí ààrẹ kọ̀wé fipò sílẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ò lọ́wọ́ nínú ìdádúró ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ló ń ṣàlàyé fún àwọn ọmọ Nàìjíríà bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ fífi àpò ìbọn ránṣẹ́ sí ilé olùdarí alákòóso ilé ìfowópamọ́ First Bank ní ìpínlẹ̀ Èkó. Èmi ò rí àpẹẹrẹ ebi àti ìyà lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ariwo tí ò ní láárí ni wọ́n kàn máa ń pa káàkiri. Báyọ̀ Ọ̀nànúgà ló ń sọ̀rọ̀ lórí ipò ọrọ̀ ajé Nàìjíríà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àmọ̀ràn mi fún olóyè Sunday Igboho ni pé kó ṣọ́ra o, ilẹ̀ ń yọ̀. Mufti Ìwó ló sọ̀rọ̀ àmọ̀ràn fún Ìgbòho bẹ́ẹ̀. Mufti tilẹ̀ Ìwó Sheikh Daud Imran Molasan nínú fọ́nrán fídíò kan tí ó fi léde lójú òpó ayélujára ìkànnì Facebook rẹ̀. Ó lóun ní ìmọ̀ràn 4 fún olóyè Sunday Igboho. Àkọ́kọ́ ìmọ̀ràn òun fún Ìgbòho ni pé kí ó kẹ́kọ̀ọ́ nínú àṣìṣe ẹgbẹ́ OPC kí òun náà má bàa ṣe irú rẹ̀. Ó ní bó tilẹ̀ jẹ́ pé àwọn náà ti padà kẹ́kọ̀ọ́, wọ́n ti gbọ́n. Ṣé bọ́mọdé bá ṣubú á wo iwájú, bí àgbà bá sì ṣubú á wo ẹ̀yìn wò. Mufti Ìwó ní kí Sunday Igboho ṣọ́ra ṣe kí ó má bàa ṣe àṣìṣe tí àwọn èèyàn náà ti ṣe ṣáájú. Ó ní ìmọ̀ràn kejì ni pé kí Ìgbòho fi ti àwọn agbófinró ọlọ́pàá ṣe àkọ́kọ́. Ó ní ẹnikẹ́ni tí ó bá dá ẹgbẹ́ ikọ̀ aláàbò yòówù kalẹ̀ ní Nàìjíríà gbọ́dọ̀ fi ti àwọn ọlọ́pàá ṣe torí iléeṣẹ́ ọlọ́pàá àjọ DSS ní ìjọba mọ̀. Ó ní àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá lè ní àléébù tiwọn o, àmọ́ síbẹ̀ àwọn ní ìjọba mọ̀, wọn ò sì kí ń ṣe ẹgbẹ́ ẹnikẹ́ni. Nítorí náà kí olóyè Sunday Igboho fi ti wọn ṣe àti èyí yòówù àwọn ẹ̀ka ìjọba tí wọ́n ń rí sí ọ̀rọ̀ ètò ààbò ní Nàìjíríà. Ó ní bákan náà kí Ìgbòho máa kíyèsí òfin ìjọba kí ó má gbé ẹsẹ̀ kọjá ohun tí ìjọba bá là kalẹ̀. Mufti Ìwó ní òun gẹ́gẹ́ bí ẹnìkan lára àwọn ìgbésẹ̀ tí Ìgbòho bá ń gbé, èyí tí ó bá yẹ kí òun gbà lámọ̀ràn òun á gbà á. Ó ní torí náà kí Ìgbòho máa rántí pé òun náà lẹ́bi. Ó ní ìyàwó àti ọmọ tí wọ́n ń retí rẹ̀ tí wọ́n sì ń fẹ́ ìṣẹ̀mí rẹ̀. Ó ní òun gba Sunday Igboho lámọ̀ràn nítorí pé ó koro ojú sí ohun tí òun náà koro ojú sí. Ó ní kọ́lọ́hún ó palẹ̀ bandits mọ́ nílẹ̀ kí Ọlọ́run ó pa wọ́n run. Tí òun gẹ́gẹ́ bí ẹnìkan gbà ládùúrà ní Sunday Igboho náà ń ṣiṣẹ́ lé lórí ló jẹ́ kí òun nífẹ̀ẹ́ sí àti gbà láwọn ìmọ̀ràn náà. Ó ní tí òun bá ní irú Ìgbòho, àmọ̀ràn tí òun gbà ni òun sọ yẹn. Ju gbogbo ẹ̀ lọ, ìjọba lágbára, amúnimóògùn sí ni ìjọba. Ó ní gbogbo ìhàlẹ́nu tí ó wù kí àwọn èèyàn ó lè máa jà, kò sí ẹni nínú wọn tí ó lè dojúkọ báńdíìtì tí ìjọba ò bá mọ̀ sí kí wọ́n fọwọ́ sí. Torí wípé àwọn ẹni ibi náà tí wọ́n ń pè ní bandits ní ohun ìjà olóró ìjọba tí ó kọjá ohun tí ẹnìkan lè máa sọ pé òun fẹ́ lọ dàyàkọ. Ó ní àwọn tí wọ́n lè kojú wọn náà làwọn ikọ̀ ẹ̀ṣọ́ ológun sọ́jà. Ó ní ọlọ́pàá àti àjọ DSS náà lè ní ọgbọ́n inú tí wọ́n ń kẹ́kọ̀ọ́ rẹ̀ o, àmọ́ wọn ò ní irinṣẹ́ ohun ìjagun tí àwọn bandits ní. Ó wá mẹ́nuba ọ̀rọ̀ nípa ti àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n sì wà nígbèkùn àwọn ajínigbé pé ìjọba ń ṣiṣẹ́ takuntakun láti gba àwọn èèyàn náà sílẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ní irọ́ tó jìnnà sóòótọ́ ni pé wọ́n ti fi hẹlikọ́pítà kó àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn ajínigbé jí gbé l'Ógbómọ̀ṣọ́ lọ sí Kaduna.
iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ pé irọ́ ni ìròyìn kan tó ń lọ nígboro pé wọ́n ti fi ọkọ̀ òfurufú hẹlikọ́pítà gbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn agbésùnmọ̀mí jí gbé ní Àwòrò Ẹ̀sìnẹ̀lẹ̀ àti Yáwọ́ta lọ sí ìpínlẹ̀ Kaduna. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Àyànládé Ọláyínká ló sọ bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ sí àwọn akọ̀ròyìn. Ọlọ́pàá ní irọ́ ni ohun tó wà nínú fídíò kan tó sọ bẹ́ẹ̀ àti pé àwọn tó ṣe fídíò ọ̀hún mọ̀ọ́mọ̀ gbé jáde láti ṣì aráàlú lọ́nà ni. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá fẹ́ jẹ́ kí aráàlú mọ̀ pé iṣẹ́ takuntakun ń lọ lọ́wọ́ láti dóòlà àwọn èèyàn náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ ètò ààbò míì kò dákẹ́ iṣẹ́ láti rí dájú pé gbogbo àwọn tí wọ́n jí gbé náà ni wọ́n padà wálé láyọ̀ àti àlàáfíà láti darapọ̀ mọ́ mọ̀lẹ́bí wọn kí a sì fi síkùn òfin mú àwọn tó ṣiṣẹ́ láabi náà. Bí àwọn èèyàn kan ṣe mọ̀ọ́mọ̀ pín ìròyìn ẹlẹ́jẹ̀ kiri nípa ìṣẹ̀lẹ̀ yìí láti jẹ́ kí aráàlú sọ ìrètí nù nínú ọlọ́pàá ń kọ iléeṣẹ́ ọlọ́pàá lóminú. Irúfẹ́ ìwà bẹ́ẹ̀ kò bójúmu, bẹ́ẹ̀ ló tún máa ń dá ìbẹ̀rù sọ́kàn àwọn aráàlú, ó máa ń ṣì àwọn aráàlú lọ́nà, bẹ́ẹ̀ ló tún máa ń dí iṣẹ́ àwọn elétò ààbò lọ́wọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ wá fi àtẹ̀jáde náà kìlọ̀ fún gbogbo àwọn tó ń pín ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri pé kí wọ́n kí ọwọ́ ọmọ wọn bọ aṣọ. Àyànládé ní ẹnikẹ́ni tí ọwọ́ agbófinró bá tẹ̀ pé ó ń pín ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri nípa ìṣẹ̀lẹ̀ náà lọ́nà àti mú kí aráàlú sọ ìrètí nù nínú àwọn agbófinró yóò jẹ iyán rẹ̀ ní iṣu. Lẹ́yìn náà ló rọ àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n lọ́ọ́ fi ọkàn wọn balẹ̀ kí wọ́n sì máa ṣàtìlẹ́yìn fún àwọn agbófinró nínú iṣẹ́ wọn. Ó tún rọ aráàlú kí wọ́n má ṣe máa gba èyíkéyìí ìròyìn gbọ́ àyàfi èyí tó bá jáde lákàtà àwọn aláṣẹ nìkan kí àwọn kọlọ̀ràn sí ẹ̀dá kan má bàa ṣì wọ́n lọ́nà. Nǹkan bíi 40 ọjọ́ sẹ́yìn ni agbébọn yàbò ilé ẹ̀kọ́ méjì ní Àwòrò Ẹ̀sìnẹ̀lẹ̀ àti Yáwọ́ta tí wọ́n sì jí akẹ́kọ̀ọ́ 39 àti olùkọ́ 7 gbé lọ. Wọ́n yìnbọn lu olùkọ́ kan lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n tún gé orí olùkọ́ míì nínú igbó tí wọ́n kó wọn lọ. Irọ́ lásán ni ọlọ́pàá ò mú mi, kódà mo wà láàfin mi. Ọba ìlú Ẹ̀sìnẹ̀lẹ̀ ló sọ̀rọ̀ lórí ìròyìn kan tó ní àwọn ọlọ́pàá ti mú fún ẹ̀sùn lílọ́wọ́ nínú ìwà ìjínigbé akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó wáyé ní agbègbè náà. Ní ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun ní ariwo gba orí ayélujára pé àwọn agbófinró ti mú ọba ìlú Ẹ̀sìnẹ̀lẹ̀ Ọba Tajudeen Abidoye níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Ìròyìn náà ní wọ́n mú orí adé náà níbàámu pẹ̀lú ìwádìí tó ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé láìpẹ́ yìí nílùú Ẹ̀sìnẹ̀lẹ̀ àti Yáwọ́ta tó wà níjọba ìbílẹ̀ Oríire. Bí ẹ ò bá gbàgbé, agbègbè náà ni àwọn ajínigbé ti kó àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó tó 39 ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún yìí tí wọn kò sì tíì padà wá sílé. Ìròyìn náà fi kún pé Ọba Tajudeen Abidoye tí í ṣe Ẹlẹ́sìnẹ̀lẹ̀ ti ìlú Ẹ̀sìnẹ̀lẹ̀ ti wà ní àtìmọ́lé àwọn ọlọ́pàá fún ẹ̀sùn pé ó ṣeéṣe kó lọ́wọ́ nínú ìwà ìjínigbé tó wáyé ní ìlú Yáwọ́ta àti Àwòrò Ẹ̀sìnẹ̀lẹ̀ láìpẹ́ yìí. Ọba Tajudeen Abidoye yìí sì ló ti ń léwájú láti pè fún ìyọ̀ǹda àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó wà ní àhámọ́ àwọn agbébọn lẹ́yìn tí wọ́n ṣe ìkọlù sí ilé ẹ̀kọ́ mẹ́ta nílùú Yáwọ́ta àti Àwòrò Ẹ̀sìnẹ̀lẹ̀. Ìròyìn náà tẹ̀síwájú pé àwọn ọlọ́pàá gbìyànjú láti ṣe ìwádìí àti ìbáṣepọ̀ tó wà láàrin àwọn afurasí tí ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ àti Ọba Tajudeen Abidoye Ẹlẹ́sìnẹ̀lẹ̀ ti ìlú Ẹ̀sìnẹ̀lẹ̀. Nígbà tó ń bá BBC News Yorùbá sọ̀rọ̀, Ẹlẹ́sìnẹ̀lẹ̀ kéde yanya pé irọ́ tó jìnnà sóòótọ́ ni gbogbo ìròyìn náà, òfúùtù fẹ́ tẹ̀ àṣà tí ò ní ọmọ nínú sì ni pẹ̀lú. Kábíyèsí ṣàlàyé pé ìgbà àkọ́kọ́ kọ́ nìyí tí ọ̀pọ̀ ìròyìn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ ti ń jáde nípa òun, pàápàá jùlọ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn agbébọn ti wáyé nílùú Àwòrò Ẹ̀sìnẹ̀lẹ̀. Ọba Abidoye ní ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún èmi tí mo jẹ́ olórí ìlú tí kò sì dùn mọ́ mi, ṣùgbọ́n gbogbo ìròyìn tí oníkálukú gbé, Ọlọ́run tó ń san ẹ̀san yóò san wọ́n lẹ́san. Wọn kò mú ẹnì kankan nínú ìlú mi, wọn kò sì mú èmi gangan. Mo wà láàfin mi, mo ṣe parí ìpàdé pẹ̀lú àwọn ará ìlú mi tán nísinsìnyí ni. Ọ̀pọ̀ ìròyìn ni wọ́n ti gbé jáde lórí mi, èmi kò mọ̀ nípa rẹ̀ o. Tá a bá gbàgbé, ilé ẹ̀kọ́ Community High School ní ìjọba ìbílẹ̀ Oríire ni wọ́n ti jí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ gbé lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 tí a wà yìí. Bẹ́ẹ̀ sì ni àwọn agbésùnmọ̀mí náà ti ṣekú pa ọ̀kan lára àwọn èèyàn náà tí wọ́n jí gbé lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ pa olùkọ́ kan sí ilé ẹ̀kọ́ ọ̀hún lásìkò ìkọlù náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde ìséde ní ìjọba ìbílẹ̀ 10 fún wákàtí 16 fódìdí ọjọ́ méjì láti ṣiṣẹ́ dojúkọ ìpèníjà ètò ààbò lágbègbè náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde ìséde fún wákàtí 16 ní ìjọba ìbílẹ̀ 10 káàkiri ìpínlẹ̀ náà.
ìgbésẹ̀ yìí ni ìjọba ní ó ń wáyé láti pọnkún akitiyan wọn láti ṣàwárí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n ti wà ní àkàtà àwọn ajínigbé láti ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 yìí. Àwọn ìjọba ìbílẹ̀ 10 tó wà ní àyíká Old Ọ̀yọ́ National Park ní ìséde náà kan. Àtẹ̀jáde tí agbẹnusọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ Dọ̀tun Oyèládé fi léde lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 23 oṣù kẹfà sọ pé ìséde náà yóò bẹ̀rẹ̀ lọ́jọ́rú ọjọ́ 24 oṣù kẹfà láàrin aago 4 ìrọ̀lẹ́ sí aago 8 àárọ̀ ojoojúmọ́ fún ọjọ́ méjì tí ìséde náà máa fi kọ́kọ́ wáyé. Èyí túmọ̀ sí pé tí aago 4 ìrọ̀lẹ́ bá ti lù lọ́jọ́rú ní kò ní sí lílọ bíbọ̀ mọ́ fún àwọn èèyàn títí di aago 8 òwúrọ̀ ọjọ́ kejì tí èyí sì máa wáyé fún ọjọ́ méjì gbáko ní gbogbo ìjọba ìbílẹ̀ 10 tí wọ́n ti kéde ìséde náà. Oyèládé ṣàlàyé pé ìséde náà jẹ́ ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti kojú ìjínigbé àtàwọn ìpèníjà ààbò tó ń wáyé nínú igbó Old Ọ̀yọ́ National Park. Ó wá rọ àwọn aráàlú láti rí dájú pé wọ́n tẹ̀lé ìdarí ìjọba náà kí wọ́n sì rí i pé wọn kò jáde láwọn àsìkò tí ìjọba kéde náà. Ó ní ṣíṣe bẹ́ẹ̀ jẹ́ àtìlẹ́yìn àwọn aráàlú sí akitiyan ìjọba láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Àwọn ìjọba ìbílẹ̀ tí ìséde náà ó ti wáyé àtàwọn ìlú díẹ̀ tó wà lábẹ́ wọn nìwọ̀nyí: Oríire, Ìkòyí Ilé, Ọ̀ọ́lọ́, Orílẹ̀ Ìgbọ́n, Aláùsá, Ẹ̀sìn Ẹ̀lẹ̀, Yáwọ́ta, Ìlújù, Òrèlópé, Ìgbòho, Ìgbópẹ̀, Mọ̀dẹ́kẹ́, Jákúta, Ọbàgù, Òkè Àfin àti Bọ̀ọ̀nì, Ìrẹ́pọ̀, Kìṣí, Adágbangba, Àgúnlá, Bùdó Òjèrèǹtè, Wéléwélé, Soro, Ṣíṣe Òrówó àti Ajétọ̀wá, Ṣakí West, Ṣakí, Ìlú Ògbòọ̀rọ̀, Ẹ̀kọ̀ọ̀kan, Àgbélé, Igbó Ìràwọ̀ àti Wàsángèrè, Ṣakí East, Àgọ́ Àmọ̀dù, Ṣẹ̀pẹ̀tẹ̀rí, Ọ̀gbọ̀ọ̀rọ̀, Ọ̀jẹ̀ Owódé àti Àgbọ̀nlẹ̀, Àsìbò, Tèdè, Àgọ́ Àrẹ, Ìràwọ̀, Òfìkì àti Ìsàbò, Ìtẹ̀síwájú, Òtú, Ọ̀káká, Ìpapọ̀, Igbó Ìjàyè, Kómú, Oko Àmù àti Bàbá Ọdẹ, Ìṣẹ́yìn, Àdó Àwòyè, Akínwùmí, Ọ̀ṣọ́gun àti Ìlérò, Ọlọ́run ṣògo, Ìgbẹ́tì, Ìyámọ̀pó, Àgbéni, Ságbọn, Àgòrò, Àpérò, Àgbélé, Ọ̀kín, Ọ̀pá Ògúnníyì, Wàrò, Àpáta Alájẹ, Àbọ́kẹ́, Ìkọ́làbà, Ọbádìímọ̀, Àtìbà, Ọ̀fà Mẹ́ta, Agúnpòpò, Àrẹ̀mọ, Àṣìpà, Báṣọ̀run, Ọ̀tẹ̀fọ̀n, Àfódìjà, Ayọ̀adé, Sàbò. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ké sí ẹgbẹ́ àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣẹ́wélé ìyanṣẹ́lódì tí wọ́n ṣe látàrí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ ní Oríire. Wọ́n ṣèlérí àtìlẹ́yìn fún ètò ẹ̀kọ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti rọ ẹgbẹ́ àwọn olùkọ́ni pé kí wọ́n fòpin sí ìdaṣẹ́sílẹ̀ kí wọ́n padà sí àwọn ilé ẹ̀kọ́ ìjọba tí wọ́n ti tì pa nítorí ìfẹ̀hónúhàn lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire. Ó fi dá àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú pé ìjọba ń gbìyànjú láti rí dájú pé wọ́n gba àwọn tí wọ́n jí gbé náà padà. Ẹ̀bẹ̀ náà wá lákòókò tí ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ náà ti fọwọ́ sí 8.7 billion naira fún ríra àwọn ohun èlò ìkọ́ni àti ẹ̀kọ́. Wọ́n sì tún gbé ìṣúná ọdún 2026 sókè sí tírílíọ̀nù kan lé ní bílíọ̀nù kan láti mú àwọn iṣẹ́ ìdàgbàsókè tẹ̀síwájú kárí ìpínlẹ̀ náà. Àlàyé yìí wà nínú àtẹ̀jáde tí kọmíṣánná fún ìròyìn Dọ̀tun Oyèládé fi léde lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀. Gẹ́gẹ́ bí kọmíṣánná náà ṣe sọ, a lóye ìdí tí NUT fi lé àwọn akẹ́kọ̀ọ́ kúrò nílé ẹ̀kọ́, ṣùgbọ́n àwọn àbájáde mìíràn tí ìgbésẹ̀ náà lè fà sí àwùjọ àti ọrọ̀ ajé ń dá ìbànújẹ́ sílẹ̀, èyí tí ó yẹ kí NUT tún ronú lórí rẹ̀. Ìgbìmọ̀ náà tún fi dá àwọn ará ìpínlẹ̀ lójú pé ìjọba ń gbé àwọn ìgbésẹ̀ amáyédẹrùn kalẹ̀ láti rí i pé ọ̀rọ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ ní Oríire yanjú ní kíákíá. Lákòókò ìpàdé náà, wọ́n fọwọ́ sí 8,768,954,000 naira fún ríra àwọn ohun èlò ìkọ́ni àti ẹ̀kọ́ fún àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama kékeré kárí ìpínlẹ̀ náà. Gbogbo iye owó iṣẹ́ náà jẹ́ 23,012 million. Gẹ́gẹ́ bí ìlànà àjọ Universal Basic Education Commission UBEC ní Àbújá pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ilé ìfowópamọ́ àgbáyé, àwọn ìwé ẹ̀kọ́ tí wọ́n máa rà ní ìwé ẹ̀kọ́ ìṣirò, lítírésọ̀, ìwé ìṣirò, Gẹ̀ẹ́sì àti sáyẹ́ǹsì. Kọmíṣánná náà ṣàlàyé pé lẹ́yìn tí wọ́n bá ti rà àti pín àwọn ilé ẹ̀kọ́ náà, ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò kojú òṣùwọ̀n láti fún akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan ní ẹ̀bùn owó $2 ilẹ̀ Amẹ́ríkà ní gbogbo ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ètò ìnáwó
tó dá lórí àbájáde iṣẹ́ náà. Ìgbìmọ̀ náà tún fọwọ́ sí àtúnṣe àti ìfikún ètò ìṣúná ọdún 2026. Prince Oyèládé ṣàlàyé pé láti lè mú àwọn ìlérí ìjọba ṣẹ fún àwọn ará ìpínlẹ̀ àti láti rí i pé gbogbo àwọn iṣẹ́ tó ń lọ lọ́wọ́ parí kí àkókò ìjọba yìí tó tán, ọ̀pọ̀ àwọn ilé-iṣẹ́, ẹ̀ka àti àjọ ìjọba ti béèrè fún àfikún owó sí ìṣúná wọn. Nítorí náà, ìgbìmọ̀ náà fọwọ́ sí àfikún ìṣúná ọdún 2026 láti 892.1 billion sí 1.102 trillion naira. Kọmíṣánná náà tún sọ pé àwọn jíròrò lórí ìmúṣẹ àwọn ètò tó ní ṣe pẹ̀lú African Continental Free Trade Area tí ọ́fíìsì akọ̀wé àgbà rẹ̀ àti ọ́fíìsì rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣiṣẹ́ lé lórí. Ó sọ pé akọ̀wé àgbà fún AfCFTA ti gbóríyìn fún gómìnà Mákindé fún ìlọsíwájú tó ṣe fojú rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́, èyí tí ó ti ṣí àwọn àǹfààní tuntun sílẹ̀ fún ìdókòwò káàkiri ilẹ̀ Áfíríkà, pàápàá jùlọ ní àwọn iléeṣẹ́ iṣẹ́ àgbẹ̀ àti àwọn iṣẹ́ tó dá lórí títa ọjà sí òkè òkun láti fún ìpínlẹ̀ náà lágbára sí nínú ètò ìdókòwò lágbàáyé. Ìgbìmọ̀ náà ti fọwọ́ sí $250,000 owó ilẹ̀ Amẹ́ríkà fún àjọ AfCFTA láti lè mú kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè ní àwọn àǹfààní ìdókòwò ní gbogbo ilẹ̀ Áfíríkà. Kọmíṣánná náà tún ṣàfihàn pé lẹ́yìn àṣeyọrí ètò Sustainable Action for Economic Recovery SAFER ní ọdún tó kọjá, ìgbìmọ̀ náà fọwọ́ sí $5,909,734,750 fún ìmúṣẹ ètò iṣẹ́ ọdún 2026, pàápàá jùlọ ní ẹ̀ka ìṣègùn ìdánilẹ́kọ̀ọ́ ìlera àti ààbò oúnjẹ. Ó rántí pé gómìnà Mákindé dá ètò SAFER sílẹ̀ ní ọdún 2023 láti dín ipa búburú ìyọkúrò owó ìrànwọ́ epo tí ìjọba àpapọ̀ kù lórí àwọn aráàlú. Gẹ́gẹ́ bí apá kan nínú ìrànlọ́wọ́ náà, iye owó ọkọ̀ dínkù fún àwọn òṣìṣẹ́, àwọn àgbàlagbà àti àwọn aláìlera. Wọ́n tún pín oúnjẹ ìrànlọ́wọ́, wọ́n sì pèsè ìdánilẹ́kọ̀ọ́ ìlera fún àwọn olùfẹ̀yìntì, nígbà tí wọ́n tún ran àwọn oníṣòwò kékeré lọ́wọ́ káàkiri ìpínlẹ̀ yìí. Ìgbìmọ̀ náà sọ pé ó ṣe pàtàkì kí ètò ìrànlọ́wọ́ yìí máa tẹ̀síwájú níwọ̀n bí ìṣòro ọrọ̀ ajé àti ìnira ìgbésí ayé tí àwọn aráàlú ń kojú kò tíì dínkù. Ọ̀pọ̀ nínú àwọn ìròyìn tí àwọn iléeṣẹ́ agbéròyìn jáde ní Nàìjíríà máa ń gbé jáde nípa àìlera ètò ààbò ló máa ń jẹ́ irọ́. Ọ̀nànúgà ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Tinubu lórí ìròyìn àti ìlànà ìṣàkóso Báyọ̀ Ọ̀nànúgà ti fẹ̀sùn kan díẹ̀ lára àwọn iléeṣẹ́ ìròyìn ní Nàìjíríà pé wọ́n ń gbé àwọn ìròyìn èké pé àìsí ètò ààbò tó péye ń gbilẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí. Ó ní bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ìṣòro ààbò wà lóòótọ́, kò túmọ̀ sí pé gbogbo orílẹ̀-èdè ló wà lábẹ́ ìkọlù. Nígbà tó ń sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí Arise Television ní ọjọ́ Ìṣẹ́gun, Ọ̀nànúgà sọ pé ọ̀pọ̀ ìgbà ni àwọn ìròyìn láti àwọn iléeṣẹ́ agbéròyìn síta máa ń fi hàn bí ẹni pé gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ni kò ti sí ààbò tó péye. Ó ní olú ìṣòro wa gan ni pé àwọn iléeṣẹ́ agbéròyìn ní Nàìjíríà máa mú ìṣòro pọ̀ sí pẹ̀lú bí wọ́n ṣe máa ń gbé ìròyìn jáde nípa ààbò bí ẹni pé gbogbo orílẹ̀-èdè ló ti bọ́ sínú wàhálà. Ó ṣàlàyé pé ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ní rìnrìn àjò láìsí ìṣòro ní oríṣiríṣi agbègbè. Ó tọ́ka sí àwọn ènìyàn tí wọ́n ń rin ìrìn àjò pípẹ́ lójú ọ̀nà láìsí ìṣẹ̀lẹ̀ aburú kankan. Ó ní ẹ má ṣe jẹ́ kí àwọn ènìyàn dẹ́rù bà yín pé gbogbo orílẹ̀-èdè wà lábẹ́ ìkọlù. Kò rí bẹ́ẹ̀. Àwọn àìlera ààbò wà. Àwọn àìlera ààbò tó ṣe pàtàkì náà sì wà. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti àwọn ìkọlù jẹ́ ohun tó ń fa ìbànújẹ́, ọ̀pọ̀ nínú rẹ̀ ló sì máa ń ṣẹlẹ̀ ní alẹ́ nígbà tí wọn ò bá kọbi ara sí àwọn ìkìlọ̀ tí àwọn àjọ elétò ààbò ń fún àwọn aráàlú fún ọdún pípẹ́ pé kí wọ́n yàgò fún ìrìn àjò alẹ́. Ó ní gbogbo ìgbà tí mo bá kà nípa ọ̀rọ̀ ìjínigbé tàbí ìkọlù kan níbikíbi, mo máa ń wo àkókò tó ṣẹlẹ̀. Mo máa ń rí i pé ó ṣẹlẹ̀ ní aago 8 alẹ́, aago 9 alẹ́ tàbí nígbà míì ní aago 1 òru. Ó ti pẹ́ tí àwọn ọlọ́pàá ti ń sọ fún àwọn ènìyàn pé kí wọ́n dáwọ́ ìrìn àjò alẹ́ dúró. Ó tún sọ̀rọ̀ nípa ìjíròrò kan tó ní pẹ̀lú òṣìṣẹ́ ìjọba kan tó lọ ìrìn àjò tó jìnnà nípa ojú ọ̀nà. Ó fi hàn pé irú àwọn ìrírí bẹ́ẹ̀ takò láti máa rìn káàkiri orílẹ̀-èdè báyìí. Àwọn ọ̀rọ̀ Ọ̀nànúgà wọ̀nyí wáyé lákòókò ìjíròrò kan lórí àwọn ìṣòro tó ní ṣe pẹ̀lú iye àwọn ènìyàn tó ti pàdánù ẹ̀mí wọn sí ọwọ́ àwọn apànìyàn ní Nàìjíríà láàrin ọdún 2015 sí 2026. Ní ìdáhùn sí àwọn ìṣirò
tí àwọn olùfọ̀rọ̀wánilẹ́nuwò gbé kalẹ̀ láti ọwọ́ Beacon Security and Intelligence Limited àti Armed Conflict Location and Event Data Project ACLED. Wọ́n sọ pé ó fi hàn gbangba pé iye àwọn tó kú nínú ìṣẹ̀lẹ̀ ìpànìyàn ti pọ̀ sí láàrin àkókò náà. Ọ̀nànúgà ṣègbè lẹ́yìn àwọn ìgbésẹ̀ ìjọba àpapọ̀. Àwọn ìṣirò tí wọ́n gbé kalẹ̀ nínú ètò náà fi hàn pé iye àwọn ikú tó ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ ISWAP, àwọn jàǹdùkú bandits, IPOB, ESN àti àwọn darandaran ti pọ̀ sí ní ìwọ̀n 4.6 nínú ìdá ọgọ́rùn-ún láàrin ọdún 2015 sí 2025. Èyí sì tako ọ̀rọ̀ tí ààrẹ Tinubu sọ láìpẹ́ yìí pé àìsí ètò ààbò ti dínkù ní ìwọ̀n ìdá 81 nínú ìdá ọgọ́rùn-ún. Síbẹ̀, Ọ̀nànúgà tẹnumọ́ pé ààrẹ àti ìjọba ní ìgbẹ́kẹ̀lé nínú àwọn ìròyìn tó ń jáde láti ọ́fíìsì olùdámọ̀ràn ààbò orílẹ̀-èdè nìkan. Ó ní ẹ kò lè sọ pé ó dá yín lójú pé bẹ́ẹ̀ ni ìṣirò tó ń lọ ní èyí tí ọ́fíìsì olùdámọ̀ràn ààbò orílẹ̀-èdè bá fún wa, ìyẹn ni ìṣirò tá a fi ń ṣiṣẹ́. Nígbà tó ń béèrè nípa àgbékalẹ̀ àwọn ìṣirò míì, ó ní ẹni tí ó kó àwọn ìṣirò wọ̀nyí jọ níbo ni ó ti rí. Nígbà tí wọ́n sọ fún un pé àwọn àjọ olómìnira tí a mọ̀ káàkiri àgbáyé fún ìtọ́pa ìjà àti àtúpalẹ̀ ààbò ló ṣàkójọ àwọn ìṣirò náà, Ọ̀nànúgà sọ pé kò yẹ kí a máa kọ ìṣirò ìjọba sílẹ̀ lásán. Ó ní ó ṣeéṣe kí àwọn ìṣirò náà jẹ́ irọ́. Ìṣirò tá a gbà ní èyí tó wá láti ọ́fíìsì olùdámọ̀ràn ààbò orílẹ̀-èdè. Ẹ kò lè sọ pé irọ́ ni ìṣirò náà nítorí pé òun nìkan ṣoṣo ni ìṣirò tó péye. Dúró de àsìkò ìdìbò, má gba ẹnu àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀. Ológun gbéná wojú Peter Obi pẹ̀lú bí ó ṣe ní kí ààrẹ kọ̀wé fipò sílẹ̀. Olùdarí gbogbogbò fún Center for Responsive Governance Ayọ̀dèjì Ológun ti kìlọ̀ fún olùdíje sípò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC Peter Obi lórí ìpè tó pè pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi ipò sílẹ̀. Ológun sọ pé irú èrò bẹ́ẹ̀ kìí ṣe ohun tí gbogbo ọmọ Nàìjíríà nífẹ̀ẹ́ sí. Ó ṣàlàyé pé bí ó tilẹ̀ jẹ́ pé àwọn aráàlú ní ẹ̀tọ́ láti béèrè ìṣirò iṣẹ́ lọ́wọ́ àwọn olórí wọn, ìpinnu nípa àyípadà aṣáájú orílẹ̀-èdè yẹ kí ó jẹ́ ohun tí àwọn olùdìbò yóò pinnu nípasẹ̀ ìdìbò ni. Ẹ ó rántí pé Peter Obi ti ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti wo àwòkọ́ṣe Prime Minister Britain tẹ́lẹ̀ rí Keir Starmer tí ó fi ipò sílẹ̀. Obi sọ pé ìjọba tó wà lórí ìṣàkóso yìí ti já àwọn ọmọ Nàìjíríà kulẹ̀ nínú ìlérí tó ṣe, pàápàá jùlọ lórí ìṣòro ọrọ̀ ajé àti àwùjọ tó ń burú sí i. Nígbà tó ń bá Eagle 102.5 FM iléeṣẹ́ Ìjẹ̀bú sọ̀rọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun, Ológun sọ pé kò sí ohun tó burú nínú kí ọmọ Nàìjíríà kankan tàbí àwọn olóṣèlú béèrè ìṣirò iṣẹ́ ààrẹ tàbí kí wọ́n pè é láti fi ipò sílẹ̀ bí wọ́n bá rí i pé kò kójú òṣùwọ̀n. Ó ní kò sí ohun tó burú nínú pípe ààrẹ kan láti kọ̀wé fi ipò sílẹ̀, ṣùgbọ́n ní ti Peter Obi mo rí i gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òṣèlú lásán. Ológun tún sọ pé ó ṣòro láti rí ààrẹ tí wọ́n dìbò yàn láti fi ìfẹ́ inú ara wọn fi ipò sílẹ̀. Gẹ́gẹ́ bí ó ti sọ, ọ̀pọ̀ àwọn olórí tó dé ipò nípasẹ̀ ìdìbò máa ń parí àkókò wọn láìka ìkìlọ̀ tàbí àríwísí sí. Ó fi kún pé ìṣirò iṣẹ́ ìjọba kò gbọ́dọ̀ máa dá lórí ìmọ̀lára tàbí èrò ẹnìkan ṣoṣo láti fi hàn gẹ́gẹ́ bí èrò gbogbo orílẹ̀-èdè. Ó tún béèrè pé nínú ìsàn mélòó ni àwọn ààrẹ tí a dìbò yàn tí wọ́n ti fi ipò wọn sílẹ̀. Ọ̀pọ̀ ènìyàn máa ń sọ pé àwọn olórí ilẹ̀ Áfíríkà ni kì í fi ipò sílẹ̀, ṣùgbọ́n bí a bá wò lótìtọ́ pẹ̀lú ẹ̀rí, mélòó ni àwọn ààrẹ káàkiri àgbáyé tí wọ́n ti fi ipò sílẹ̀ lẹ́yìn tí a dìbò yàn wọ́n láìka bóyá wọ́n ṣàṣeyọrí nínú ìṣàkóso wọn tàbí wọn ò ṣàṣeyọrí. Ní àfikún, Ológun sọ pé bí àwọn ènìyàn ṣe máa ń gba ọ̀rọ̀ àwọn olókìkí gbọ́ sábà máa ń dá lórí ẹni tó sọ̀rọ̀ àti ìtàn rẹ̀. Nítorí náà, ó gba àwọn aráàlú níyànjú láti máa ṣàyẹ̀wò àlàyé tí àwọn olóṣèlú bá ń fi síta kí wọ́n tó gbà wọ́n gẹ́gẹ́ bí òtítọ́. Ó sọ pé ẹ má bínú, ọ̀kan lára àwọn ìdí tí mi ò fi nífẹ̀ẹ́ Peter Obi tí mi ò sì fi lè tẹ̀lé ni pé ó sábà máa ń darí àwọn èèyàn ní ọ̀nà tí kò tọ́. Bí Peter Obi bá fún ọ ní iye kan lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò, lọ ṣàyẹ̀wò rẹ̀ dáadáa, ẹ ó rí i pé irọ́ ni ọ̀pọ̀ nínú rẹ̀. Ológun sọ pé ọ̀pọ̀ àwọn olórí tí a dìbò yàn máa ń ṣiṣẹ́ títí di òpin àkókò tí òfin fún wọn, àfi bí ìṣòro tó lágbára bá ṣẹlẹ̀ bí àìsàn tó lè fa ìyọkúrò nípò tàbí láti fi ẹlòmíràn rọ́pò wọn. Iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ò lọ́wọ́ nínú ìdádúró ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ló ń ṣàlàyé fún àwọn ọmọ Nàìjíríà bẹ́ẹ̀.
ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà IGP ọlátúnjì dísù ti ṣàlàyé pé iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà kò lọ́wọ́ nínú ìdádúró ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. dísù ẹni tí kenechukwu igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá DIG tó ń bójútó agbègbè gúúsù ìlà oòrùn sojú fún ṣàlàyé ọ̀rọ̀ náà ní ọjọ́ ìṣẹ́gun ní ìlú ọkà lákòókò ìpàdé àwọn alábàáṣiṣẹ́pọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò ní Anambra. Ó ṣàlàyé pé ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yóò jẹ́ ìrànlọ́wọ́ púpọ̀ fún iṣẹ́ àwọn ọlọ́pàá orílẹ̀-èdè pẹ̀lú ìdènà àti ìjà lòdì sí ìwà ọ̀daràn. Ó ṣàlàyé pé agbára láti dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ jẹ́ ọ̀rọ̀ tó wà lábẹ́ òfin orílẹ̀-èdè tí ó jẹ́ ojúṣe ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ àti àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀. Ó ní nígbà tí ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ bá ṣe àtúnṣe sí òfin tó de ìdásílẹ̀ ọlọ́pàá Nàìjíríà lẹ́yìn náà ni àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ gbọ́dọ̀ fọwọ́ sí àtúnṣe náà. IGP rọ àwọn alábàáṣiṣẹ́pọ̀ tí wọ́n ní àwọn ẹ̀ka ààbò, àwọn ọba ìbílẹ̀, àwọn aṣáájú ẹ̀sìn, àwọn olórí àdúgbò, àwọn ẹgbẹ́ alágbára àwùjọ, àwọn oníṣòwò àti àwọn míì láti ní sùúrù nítorí ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ń ṣe gbogbo ohun tí wọ́n lè ṣe láti ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ó tún pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó lágbára sí láàrin ọlọ́pàá àti gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ láti mú ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè yìí sunwọ̀n láti àwọn agbègbè wọn. Dísù gba àwọn alábàáṣiṣẹ́pọ̀ níyànjú láti máa pèsè ìròyìn tó ṣe pàtàkì ní àkókò tó yẹ nípa àwọn ẹni tí wọ́n bá fura sí pé wọ́n ń hu ìwà ọ̀daràn ní agbègbè wọn kí àwọn agbófinró lè gbé ìgbésẹ̀ ní kíákíá. Gẹ́gẹ́ bí ó ti sọ, ó ṣe pàtàkì kí ìfọwọ́sowọ́pọ̀ wà láàrin ọlọ́pàá àti àwọn ẹ̀ka ààbò míì nítorí pé àwọn agbófinró nìkan kò lè dáàbò bo orílẹ̀-èdè. Nígbà tó ń sọ̀rọ̀, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Anambra Ikioye Orutugu sọ pé ààbò jẹ́ ohun pàtàkì fún ìdàgbàsókè àwùjọ. Ó ní ààbò jẹ́ ojúṣe gbogbo ènìyàn, èyí tí ó nílò ìfọwọ́sowọ́pọ̀, ìgbẹ́kẹ̀lé àti ìjíròrò pẹ̀lú gbogbo àwọn aláṣẹ láti gbogbo ẹ̀ka ààbò. Ó sọ pé ìfọwọ́sowọ́pọ̀ yìí ti ràn wá lọ́wọ́ láti dín ìwà ọ̀daràn kù ní Anambra. Orutugu tún pè fún ìṣọ̀kan àti ìfọwọ́sowọ́pọ̀ tó lágbára lórí ọ̀rọ̀ ààbò láàrin gbogbo àwọn aláṣẹ kí wọ́n lè dènà àti kojú ìwà ọ̀daràn. Díẹ̀ lára àwọn aláṣẹ náà gbóríyìn fún ìjọba ìpínlẹ̀ àti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Anambra fún gbígbé òfin kalẹ̀ láti dá ẹgbẹ́ olùṣọ́ àdúgbò Udugachi àti Agune Chambers sílẹ̀ láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ọlọ́pàá láti dènà lòdì sí ìwà ọ̀daràn. Wọ́n tún rọ ìjọba àpapọ̀ láti yẹra nínú ìgbésẹ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kí ààbò orílẹ̀-èdè lè túbọ̀ lágbára láti ìpele ìpìlẹ̀. Àwọn alábàáṣiṣẹ́pọ̀ náà béèrè pé kí wọ́n pèsè ohun èlò iṣẹ́ ààbò tó péye, pípèsè ìlànà ẹ̀kọ́ àti ìtọ́jú àlàáfíà fún ọlọ́pàá àti àwọn olùṣọ́ àdúgbò kí ààbò lè túbọ̀ sunwọ̀n káàkiri orílẹ̀-èdè. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ fífi àpò ìbọn ránṣẹ́ sí olùdarí alákòóso ilé ìfowópamọ́ First Bank ní ìpínlẹ̀ Èkó. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ kan tó ní ṣe pẹ̀lú gbígbé àpò kan tí ó ní ìbọn méjì nínú ránṣẹ́ sí ilé olùdarí alákòóso ilé ìfowópamọ́ First Bank Ọ̀gbẹ́ni Olúwaṣẹ́gun Alébíoṣù. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Tìjání Fatai fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun. Ó sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ààbò tó ṣe pàtàkì gan-an. Gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá náà sì sọ, wọ́n gbé àpò náà dé ilé alákòóso ilé ìfowópamọ́ náà ní agbègbè Ìkòyí ní ọjọ́ 7 oṣù karùn-ún ọdún 2026. Fatai ṣàlàyé ìṣẹ̀lẹ̀ náà nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní olú iléeṣẹ́ ọlọ́pàá ní Ìkẹjà lákòókò àyẹ̀wò àwọn iṣẹ́ tí iléeṣẹ́ ọlọ́pàá náà ti ṣe láàrin ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ó ṣàlàyé pé ẹ̀ṣọ́ aláàbò kan ló gba àpò náà sílẹ̀ fún olórí ilé ìfowópamọ́ náà. Ó ní olùdarí alákòóso First Bank sọ pé àpò tí ẹ̀ṣọ́ aláàbò gbà sílẹ̀ fún ní ilé rẹ̀ ni wọ́n tú lẹ́yìn náà tí wọ́n sì rí ìbọn méjì nínú rẹ̀. Ó fi kún pé àwọn ọta ìbọn tí wọ́n rí náà jẹ́ ìwọ̀n 7.62 mm, èyí tó mú kí àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí lẹ́sẹ̀kẹsẹ̀. Kọmíṣánná náà sọ pé àwọn ò tíì mú ẹnìkankan báyìí, ṣùgbọ́n ó fi dá àwọn aráàlú lójú pé àwọn olùṣèwádìí ń ṣiṣẹ́ takuntakun láti tọpinpin gbogbo àwọn àmì tó lè ràn wọ́n lọ́wọ́ láti mọ àwọn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Gẹ́gẹ́ bí ó ti sọ, olùfẹ̀sùnkàn náà ti dárúkọ àwọn ènìyàn kan tí ó fura sí pé wọ́n lè ní ìbáṣepọ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n ó tẹnumọ́ pé àwọn afurasí lásán ni ènìyàn náà títí di àsìkò tí ìwádìí yóò fi parí. Fatai rọ àwọn aráàlú láti yàgò fún àròsọ nípa ọ̀rọ̀ náà bí ìwádìí ṣe ń lọ lọ́wọ́.
ó sọ pé àwọn ò farabalẹ̀ ṣe àyẹ̀wò gbogbo àwọn ènìyàn tí wọ́n fi ẹ̀sùn kàn kí àwọn tó ṣe ìpinnu kankan. Ó tún ṣàlàyé pé kò tíì sí ẹnikẹ́ni tàbí ẹgbẹ́ kankan tí ó ti ní àsopọ̀ mọ́ ọ̀rọ̀ náà báyìí. Kọmíṣánná ọlọ́pàá náà wá fi dá àwọn aráàlú lójú pé ìwádìí tó péye yóò wáyé lórí ọ̀rọ̀ náà. Ó sì ṣèlérí pé ẹnikẹ́ni tí àwọn bá rí i pé ó ní ọwọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà yóò dojúkọ ìdájọ́ òdodo. Èmi ò rí àpẹẹrẹ ebi àti ìyà lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ariwo tí ò ní láárí ni wọ́n kàn máa ń pa kiri. Báyọ̀ Ọ̀nànúgà ló sọ̀rọ̀ lórí ipò ọrọ̀ ajé Nàìjíríà. Olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Tinubu Báyọ̀ Ọ̀nànúgà ti ṣàlàyé pé àwọn ìlànà ọrọ̀ ajé tí ààrẹ Bọ́lá Tinubu ń gbé kalẹ̀ ń mú àǹfààní bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ pé òun ò rí ebi tí ọ̀pọ̀ èèyàn máa ń pariwo pé ó ń gbilẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí. Nígbà tó ń bá Arise Television sọ̀rọ̀ ní ọjọ́ Ìṣẹ́gun, Ọ̀nànúgà sọ pé ọ̀pọ̀lọpọ̀ ètò ìjọba àti àwọn iṣẹ́ amáyédẹrùn tí ìjọba ń ṣe ti ń bẹ̀rẹ̀ sí mú àǹfààní bá àwọn ọmọ orílẹ̀-èdè. Ó tọ́ka sí ìdàgbàsókè ní àwọn òpópónà gẹ́gẹ́ bí àpẹẹrẹ kan lára àwọn àbájáde rere tí ìlànà ìjọba náà ti mú wá pẹ̀lú ìrìnàjò kan tó lọ láti Ìbàdàn sí Èkó. Ó ní ọjọ́ kan mò ń rin ìrìnàjò láti Ìbàdàn lọ sí Èkó. Google Maps sì fi hàn pé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ pọ̀ ní ẹnu àbáwọlé sí Èkó. Nítorí náà mo pinnu láti gba ọ̀nà Ìjẹ̀bú Òde ní Ṣàgámù. Ohun tó yà mí lẹ́nu ni pé mo bá ara mi lórí ọ̀nà tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dà. Mo sì ń béèrè pé ìgbà wo ni wọ́n ṣe ọ̀nà yìí. Gẹ́gẹ́ bí ó ti sọ, àwọn ará agbègbè náà ti fi ìdùnnú wọn hàn sí ìdàgbàsókè náà. Ó fi kún pé mo rí àwọn ènìyàn wa ní Ìjẹ̀bú kò ṣàròyé bíi ti tẹ́lẹ̀ mọ́. Ó dájú pé ìdí nìyẹn torí pé wọ́n ti ní ọ̀nà tuntun tí kìí ṣe ṣàgbẹ̀lójú yòyò ṣùgbọ́n ọ̀nà tí wọ́n fi kànkéré ṣe ni. Agbẹnusọ ààrẹ náà tún mẹ́nu bà iṣẹ́ òpópónà Coastal Highway tí ń lọ lọ́wọ́. Ó sọ pé iṣẹ́ náà ti mú kó rọrùn fún ọ̀pọ̀ ènìyàn àti òun pẹ̀lú láti rin ìrìn àjò. Ó ní mò ń gbé ní Àjà. Ní gbogbo ìgbà tí mo bá ń padà sí ilé láti inú Èkó, tí n bá béèrè lọ́wọ́ Google Maps iye wákàtí tí màá lò kí n tó délé, ó máa sọ fún mi pé wákàtí kan àti ìṣẹ́jú méje, ṣùgbọ́n tẹ́lẹ̀ ó máa ń sọ fún mi pé wákàtí méjì àti 30 ìṣẹ́jú. Ìdí rẹ̀ ni pé a ti ní ọ̀nà tuntun tó dín àkókò ìrìn àjò kù. Ó tún béèrè pé ṣé èyí kìí ṣe àǹfààní fún àwọn ènìyàn. Ó ní kíni gan ni àwọn ènìyàn ń sọ. Ọ̀nànúgà tún tọ́ka sí ètò ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga àti àǹfààní ẹ̀yáwó eléèlé pọ́ọ́kú fún àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ àwọn ìlànà tí ìjọba gbé kalẹ̀ láti dín ìnira ọrọ̀ ajé kù fún àwọn ọmọ Nàìjíríà. Ó ní tí o bá jẹ́ òbí tí ó ní ọmọ 4 ní yunifásítì tí wọ́n sì láǹfààní láti gba ẹ̀yáwó láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ láìsí èlé, ṣé wọn kò jẹ àǹfààní? Tí o bá jẹ́ òṣìṣẹ́ ìjọba tí ó sì lè yá owó tó rọrùn pẹ̀lú èlé pọ́ọ́kú ní ìwọ̀n ìdá 7 péré, ṣé ìyẹn náà kìí ṣe àǹfààní? Ó tẹ̀síwájú pé àwọn àròyé tí àwọn ènìyàn máa ń ṣe nípa ọrọ̀ ajé máa ń fojú fo díẹ̀ lára àwọn àṣeyọrí tí ìjọba ṣe. Ọ̀nànúgà tún rántí fídíò kan tó lọ káàkiri ní ìbẹ̀rẹ̀ ìjọba Tinubu nínú èyí tí ẹnìkan ti sọ pé ebi ń pa àwọn ọmọ Nàìjíríà. Ó ní mo lérò pé ààrẹ lọ sí Èkó, ó ń bọ̀ láti mọ́ṣáláṣí ní ẹnìkan bá pariwo pé ebi ń pa wá o. Láti ìgbà náà ni ọ̀pọ̀ ènìyàn ti ń pariwo ebi. Bí ó tilẹ̀ jẹ́ pé ó jẹ́wọ́ pé àwọn ọmọ Nàìjíríà ń kojú àwọn ìṣòro ọrọ̀ ajé kan, ó sọ pé ohun tí òun rí nínú ìbáṣepọ̀ òun pẹ̀lú àwọn ènìyàn tó yí òun ká kò tó bí àwọn ènìyàn ṣe máa ń fi hàn ní gbangba. Ó ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni mí, mo ní àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ fún mi, ṣùgbọ́n mi ò rí ọwọ́ ebi tí àwọn èèyàn ń pariwo rárá. Mo máa ń bá wọn sọ̀rọ̀, mo sì máa ń béèrè lọ́wọ́ wọn pé báwo ni nǹkan ṣe ń lọ, báwo ni wọ́n ṣe ń farada ipò náà àti àwọn ìṣòro wo ni wọ́n ń kojú.